kọ̀nẹ́ẹ̀tì o. Grandpa ó ti kọ̀nẹ́ẹ̀tì. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀, ọmọ arójòjòyè, ajétúmọ̀bí, olúwatósìn, adéọlá, ọmọ adétòwúbọ̀, ọmọ wọn ní àgọ́ òwòye, ọmọ alágẹmọ ògún wọ̀yọ̀wọ̀yọ̀, ọmọ aládìyẹ ògògò mọ́gà, ọmọ adìyẹ bà lókùn dẹ̀dẹ̀, aró òrókùn, aró òradìyẹ, ọmọ òséní ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́, òséní ò lè pani, ọmọ dúdú lè mọ bẹ́ẹ̀ sè, pupa yóò mọ bẹ́ẹ̀ sè èèsì nílé, ọmọ mo rẹ́yẹ ìrókò, mo rókò tán ẹyẹ ti sá lọ, ọmọ anísùnlé mọ́ lọ́bẹ̀, ọbẹ̀ yìí ó ń bẹ nílé èlé bẹ́sù yóò ń bẹ nílé bàbá yóò bí lọ́mọ, ọmọ onígbò madémadé, ọmọ onígbò máwọ̀máwọ̀, àjòjì yóò bá wọ gbòòrò èdè ní ẹbọra, ọmọ olówó òsèbáyé, owó kúdù tó dé kó tó dowó ọmọ, kẹlẹ̀bẹ̀ jẹ̀bú, owó ni, itọ́ jẹ̀bú, owó ni, dúdú jẹ̀bú, owó ni, aya aláàjì mọ̀súrù ajétúmọ̀bí, ọmọ ní ìbẹ̀jù lẹ́kí, aláṣẹ àtòlùdálẹ́sẹ̀ majet metal fabricator, lágbára ọlọ́run èṣù ní àpò náà fẹ́ yọ̀ ń bẹ láàrin ẹ̀ méjèèjì. Ìyá àwa ìyá Kamarudin lágbára ọlọ́run ọ̀yá mọ́ gbé wọn mọ̀ sí i. Ó ti ṣe ayẹyẹ ọjọ́ bí èní o lágbára ọlọ́run ọmọ sí ọ̀pọ̀ nínú ayé, ọ̀ọ́ni mójú sunkún ọkọ, ọ̀ọ́ni mọ́ gbọ́mọ sí i nínú ayé, ọmọ rìn ọ̀ọ́ni kọsẹ̀, omi ẹ̀ ń tán lójú egbére, ìtò ń tán nídìí àkèré, kẹ̀lẹ̀bẹ̀ ń tán lẹ́nu àbókí. Lágbára ọlọ́run owó ẹ̀ ní tán lọ́wọ́ ẹ̀ grandọ̀sà èèmọ̀ rí mọ́. Ẹ jẹ́ kó wò dátà ti tán ni. Dátà èsì àtán ládùú dátà yìí mo ṣe lóòrọ̀ ẹ̀ kí máa jẹ́ wí dátà náà lè gbaṣọ lọ́rùn olúwa rẹ̀. Ẹ fẹ́ lásọ náà pé méjì náà ló bá tí a gbaṣọ lọ́rùn yín ọlọ́run má jẹ́ àṣàgbákò.